ẹni tá a bá ṣe lóore dandan ni kó sọpẹ́ o ayọ̀ àdúpẹ́ dandan ni kó sọpẹ́ o ẹ ṣeun ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè mo dúpẹ́ pẹ́ òkun ṣé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni mo mọ̀ lóore àwọn ètò tí mò ń ṣe tẹ́ ń bá mi fọ́n káàkiri àgbáyé ti jẹ́jọ́ tún lékè ń kà bẹ́ẹ̀ ṣe taari ẹ̀ káàkiri àgbáyé ẹ ṣé mo dúpẹ́ o mo mọ̀ lóore o sàdánkátà yín rèé o ọlọ́run ọba ò ní jẹ́ ń jọra mi lójú ẹ ṣé mo rọ́wọ́ yín mo rọ́wọ́ ọlọ́run ẹ má jẹ́ ó rẹ̀ yín ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó dé bá yín ètò yìí ó ti wá kọjá bẹ́ẹ̀ àkàgbádùn lítírésọ̀ Yorùbá látẹnu ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè mo mọ̀ lóore àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́tún lósì káàkiri ibi tẹ́ ẹ ti láǹfààní láti rí mi wò bá a tún ṣe ń ṣe é òun lẹ̀ ń wò wáyé o olúwa ògo ni forúkọ rẹ̀ gbogbo ẹ̀yin tèmi káàkiri àgbáyé ẹ̀yin tí mo mọ̀ ẹ̀yin tí mo mọ̀ eléyìí tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ eléyìí tẹ́ ń pè tẹ́ ẹ sì ń bá mi sọ̀rọ̀ òwúrí ṣe bí yìnyín kẹ́ni ó ṣe míì bẹ́yìn tí ń bá mi sọ̀rọ̀ òwúrí bẹ́ẹ̀ lórí tèmi náà ń wù tí mo sì pinnu wípé èmi náà ò ní rẹ̀wẹ̀sì níbi tí mo wà yìí láti ṣe ìgbélárugẹ èdè Yorùbá torí àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí èdè ìṣe àti àṣà wa kó má bàa parun èmi náà ò ní rẹ̀wẹ̀sì ẹ̀yin náà ẹ má wàá jí ó sú yín ẹ bá mi pín in kó kárí ilé kó kárí oko bẹ́ẹ̀ tún ṣe ń wò mí yìí ẹ máa pín in kó máa kárí ilé kó máa kárí oko ọ̀nà kan ṣoṣo tẹ́ ẹ lè gbà ṣe mí láǹfààní náà tí ó sì fi jẹ́ wípé ìṣe àti àṣà wa pẹ̀lú èdè wa yóò ní ìtumọ̀ ṣé kí n má tàn yín èyí tá a ṣe níjẹ̀jọ́ ó tún lágbára púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ fọ́n káàkiri mo mọ̀ lóore mo dúpẹ́ o ẹnìkan pè mí mo ti sọ lórí ètò yìí náà rí ó pè mí lẹ́yìn tí mo parí ètò níjẹ̀jọ́ ó ní kí n má bínú o àmọ́ èwo làbọ̀rọ̀ má bínú ó ní ó pa mí lẹ́rìn ní tẹ́ni náà béèrè ó ní ṣédè Yorùbá ni mo lọ kọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ni torí wípé gbogbo ètò tó ń gbọ́ agbára káká lòun fi ń gbọ́ tí mò ń sọ òyìnbó nínú rẹ̀ n ò sì ṣe àmúlùmọ́là èdè mo ní tó ìkúnní tó ń bá ń lọ lóko ẹ̀pà òun gan ò mọ bí ṣe máa jẹ́ kórókóró ní máa kó sí lẹ́nu fún àǹfààní ìbéèrè tẹ́ ẹ béèrè o ẹ jẹ́ ń dá yín lóhùn kó yé yín yékéyéké kì í kúkú ṣe pé èdè Yorùbá náà ni mo lọ kọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ó kàn jẹ́ pé ìbẹ̀rẹ̀ ìrìn àjò mi nílé ẹ̀kọ́ gíga fásitì tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílé Ifẹ̀ mo kọ́ nípa bí a ti ń lo Yorùbá tó ń pè ní Yorùbá oral literature ó ní mo fi bẹ̀rẹ̀ ìrìn àjò mi lẹ́yìn náà mo bọ́ sí ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa eré orí ìtàgé dramatic art nígbà mo parí diploma ń bẹ̀rùn mo wá ṣẹ̀ṣẹ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń gbé ohùn sáfẹ́fẹ́ mass communication ibẹ̀ ni mo gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ ibẹ̀ ni mo gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì masters ibẹ̀ ni mo gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀mọ̀wé PhD ṣùgbọ́n torí pé mo ní ìfẹ́ sí èdè abínibí tí í ṣe èdè Yorùbá òun ni mo ṣe pinnu wípé èdè Yorùbá ò ní pinnu kò ní parun àti pé torí pé mo súnmọ́ àwọn àgbàlagbà púpọ̀ nínú iṣẹ́ ìwádìí bó ṣe jẹ́nu o bó ṣe jẹ́nu lábala ìbéèrè tí ẹni ń béèrè bákan náà ẹ̀wẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ pè mí tí mo sì sọ ìgbésẹ̀ tẹ́ gbé lórí bí àwọn ọmọ yín àtẹ̀yin gan tẹ́ ní Yorùbá yín ò tọ́ pé àgbékalẹ̀ Yorùbá yín ò tọ́ ní tí mo ní kẹ́ ẹ ṣeun ní ẹ jẹ́ ká ṣe àtẹ̀yin àtàwọn ọmọ yín tẹ́ ẹ wà lájò bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ìlànà tí mo fi sílẹ̀ fún yín ó di dandan kí Yorùbá ó dùn lẹ́nu yín n ò mú wá látọ̀run o ilé ayé yìí náà ni àti ìwádìí tí mò ń ṣe mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń pè mí wípé ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè ni ó bá yín tukọ̀ ètò yín ẹ ṣé o mo mọ̀ lóore o lágbára lọ́wọ́ Elédùmarè ọjọ́ kò láyọ̀ ṣé kí n tó dárúkọ ẹ má jẹ́ ń dárúkọ
alàgbà tó pè mí láti Canada wípé lágbára lọ́wọ́ Elédùmarè èmi ni wọ́n tukọ̀ ètò fún yín lágbá bó ṣe rí náà nà ẹnígbéyàwó ọmọ yín ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè ni èmi ni lágbára ìṣẹ̀dá ọjọ́ náà ó kò láyọ̀ ibóṣù kẹwàá lẹ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run mò ń bọ̀ wá sí Canada wọ́n wàá dábìrà ẹ̀ sì rí ògo Ọlọ́run alààyè nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní fi èdè dára kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ mọ̀ wípé abala méjì òun ni ètò yìí pín sí abala àkọ́kọ́ òun ni a ti ń gbara wa nímọ̀ràn nípa bá a ti rìn nínú ayé torí òfin ní mì abala àbí tí a fi ní sí ẹsẹ̀ gbé kò sí bá a ṣe rìn torí ò ní mì bá a ṣe ní sí ẹsẹ̀ gbé abala àkọ́kọ́ nù abala ìkejì la ti ń ka lítírésọ̀ Yorùbá mo sì sọ fún yín mo ní mo wà ní YouTube ìkànnì YouTube ẹ lọ síbẹ̀ ǹtẹ́ wà níbẹ̀ @Kọ́lá Ládòkè k tá à ń sọ yẹn capital K ní ńlá ni lẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀ @Kọ́lá Ládòkè bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ́ gbogbo èyí tá a ti ṣe sẹ́yìn ẹ máa rí níbẹ̀ àti èyí tá a tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ darapọ̀ mọ́ mi níbẹ̀ ẹ share ẹ bá mi fún akó tó kárí ilé kó kárí oko ó lérè púpọ̀ tó nọ́mbà tẹ́ ẹ pè mí sí gẹ́gẹ́ bí mo ti sọ mo ní yálà ẹ fẹ́ kí n bá yín ṣe ògbìfọ̀ tàbí àtúpalẹ̀ èdè Yorùbá sí òyìnbó tàbí èdè òyìnbó sí Yorùbá abẹ́ wa ní àríyá tó fẹjú tẹ wá ń wò pé ta ní ọba yín tukọ̀ ètò yìí báyìí o ẹ má làágùn jìnnà olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè mo ti wà hàn nítorí yín la ṣe wá o ohun mi rántí ìyá onípàrágà kan nígbà mo wà lẹ́nu ká tó wá sórílẹ̀-èdè ní bus stop ẹ̀yin tẹ́ ẹ bá mọ bus stop ní géètì nìbàdàn tí ó bá ti ń kiri lọ a nítorí yín la ṣe wá o torí yín lèmi náà ṣe wà níbí torí ọ̀yà lọ́lọ́run fi dé ìsún àbẹ́ ẹ̀gbọ́ bó ti rí nù o irú ìnáwó tẹ́ ẹ fẹ́ ṣe ń bikíbi tẹ́ ẹ bá ti fẹ́ ṣe ẹ ṣá ti pè mí sórí aago +1 202 380 8501 ẹlẹ́ẹ̀tì mú tẹ́ fi kọ sílẹ̀ +1 202 380 8501 nọ́mbà tẹ́ pè mí sínú náà lẹ́ ń wò lójú fọ́nrán ẹ̀jẹ̀ àtẹ̀wájú torí ìjọba àkókò kí la fi gbara wa nímọ̀ràn fún tòní àjòjì kí la ń pè ní àjòjì ẹni kò yé yín ẹni kí n má làágùn jìnnà ó ti yé ẹ̀yin fáǹfààní àwọn tí ọ̀rọ̀ ń òye ẹ jẹ́ kí n fọ́ wẹ́wẹ́ kó lè yé gbogbo wa ẹ má bínú pé mò ń nu ojú nù bérebére o iná tí wọ́n tàn sí mi ń bí lágbára ni o Ọlọ́run má jẹ́ arógun iṣẹ́ téèyàn ó ṣe tí ó fi lọ sọ́run àpáàdì torí wọ́n nínú abẹ ńlágbára iná yìí ní agbára púpọ̀ òun ló ń jẹ́ kí òógùn ọmọ jáde mo sọ fún yín àsìkò ooru la wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí àti wà ní sọ́mà kọ́lọ̀ ń ṣàánú wa bí èsì ṣe ń fẹ́ amúlétutù mo sì tún ń làágùn torí iná náà lágbára púpọ̀ tó kí là ń pè ní àjòjì ni ẹni tó fi ìlú abínibí rẹ̀ sílẹ̀ tó lọ sí ìlú mìíràn láti lọ ṣe nǹkan àbómíì àjòjì ni ẹni tó fi orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀ tó lọ sí orílẹ̀-èdè míì láti lọ ṣe nǹkan àbómíràn yálà èèyàn lọ kàwé ńbẹ̀ ni yálà èèyàn wáṣẹ́ lọ síbẹ̀ ni yálà èèyàn tún gbé ìgbésẹ̀ fún ìgbáyé gbádùn lọ sí ìlú tí kìí ṣe ibi tá a ti bí ni ṣùgbọ́n tá a lọ tí wọ́n ń pè ní àjòjì nù fún bí àpẹẹrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tèmi Akọ́láwọlé ọmọ Ládòkè wà àjòjì ni mí àjòjì ni mo jẹ́ ń bẹ̀ kódà kí n tiẹ̀ wá pẹ́ ń bí náà títí kí wọ́n fún mi ní gbogbo òwe tó yẹ kí n gbà pé ìwé ìgbélú ni ìwé igbá ni ìwé níwọ̀nba àgbà tó jẹ́ wípé kì í ṣe orílẹ̀-èdè yìí ni wọ́n bí mi sí àjòjì náà sì ni mí iye ọdún tó wù kí n lò ń bẹ̀ iye ìwé tó wù kí wọ́n fún mi láti jọmọ onílùú àjòjì náà sì ni mí kí wá ni mo fẹ́ fàyọ nípa àjòjì tí mo sọ yìí gbogbo ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ wà nílùú tí kìí ṣe tiyín
tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè tí kìí ṣe ti yín, ǹjẹ́ ẹ rántí ilé ṣá? ṣé ẹ rántí ilé? ṣé ẹ fi nǹkan ránṣẹ́ sílé? kí ni mo ní lọ́kàn nípa ṣé ẹ fi nǹkan ránṣẹ́ sílé? ní tí mo ní lọ́kàn ni wípé ṣé ẹ ń gbé ìgbésẹ̀ láti dára nílé? kó má jẹ́ wípé àjò náà ni gbogbo ẹ̀ mọ̀ pé ẹ̀yin kúkú ti wà níbi tẹ́ ẹ wà, ẹ̀ ń gbádùn, ẹ̀ ń lo mọ́tò tó wù yín, ẹ̀ ń gbélé tó wù yín, àwọn ọmọ tẹ́ ẹ bí síbí ọmọ ìlú ni wọ́n ti dọmọ nílùú ń bọ̀ jẹ́ pé bílẹ̀ bí ẹ sí. ẹ jẹ́ a ṣíra wa níyè o, ẹ jẹ́ a lára wa lọ́yẹ̀ o. kò sí ìlúkìlú tí èèyàn lè wà láyé kódà ká máa kán oyin sí èèyàn lẹ́nu tí kì í bá ti ṣe ìlú abínibí tèèyàn, àjòjì lèèyàn jẹ́ níbẹ̀. ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí òun láti rí. ẹ gbìyànjú, ẹ ní ẹni tẹ́ ẹ lè fọkàn tán nílùú abínibí yín tó jẹ́ wípé ẹ fi nǹkan ránṣẹ́ sílé pé ẹ bá bí tiẹ̀ ṣe yàrá 3, ẹ gbìyànjú ẹ bá ń kọ́ sílé o. bẹ́ẹ̀ bá sì wá wò pé ẹ̀yin ti gbérù ìgbésẹ̀ o, ẹ nígbàgbọ́ nú ẹnikẹ́ni mọ́, àti láwọn iléeṣẹ́ tí wọ́n ń bá ní kọ́lé tó jẹ́ wípé ẹ jọ ṣàlàyé yékéyéké, irú ilé báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ́, irú nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe, tẹ́ ẹ sì máa dára sílé. kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀? ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ghana, ẹ rí i pé mo máa ń tẹnu mọ́. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Ghana lọ́dún kan tó jẹ́ wípé ààrẹ wọn níbẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ó lé gbogbo àwọn àjòjì dànù ní pé òun ò fẹ́ rí wọn níbẹ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò rántí ilé, ìtìjú ni wọ́n bá kúrò lórílẹ̀‐èdè tá à ń wù yìí. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri, wọn ò mọbi tí wọ́n ó mórílé ńgbà àwọn ò rántí ilé. èyí ò tó jìnnà, èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní kòpẹ́kòpẹ́ orílẹ̀‐èdè Ukraine. orílẹ̀‐èdè Ukraine, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé nísìn ni wọ́n ti wà níbẹ̀, wọ́n làmì wọ́n sì laaka nílùú yìí, ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé ibẹ̀ kì í ṣe orílẹ̀‐èdè àwọn, wọn ò rántí ilé mọ́. ẹ wá wò báyìí, ogun ṣẹlẹ̀, wàhálà dé, ọ̀pọ̀lọpọ̀ tó nílé iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ tó nílé, òun náà ni wọn ò rántí ìlú abínibí wọn mọ́ tí wọn ò mọbi tí wọn ó lọ. ẹ rí nǹkan báyìí, ogun gbébọn wọ́n wá da láìní. ọ̀pọ̀lọpọ̀ ti wà lọ́jọ́ alẹ́, kò síbi tí wọ́n fẹ́ lọ mọ́. àwọn ọmọ wọn náà, wọn ò síjú wọn sílé, wọn ò sọ̀tàn alẹ́ fún wọn. ẹ dákun ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ á gbàgbé ilé o, ẹ jẹ́ á máa rántí ilé o, ẹ jẹ́ á dára sílé o. ìmọ̀ràn nìyí o, èyí ò bẹ́ẹ̀ lábala abẹ́hùn. ẹ jẹ́ mú wá sínú ẹ̀mí, bóyá ni gbogbo wa mọ̀ wípé àjòjì ni wá gan-an nílé ayé tá a wà yìí. ẹni kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀? àjòjì ni wá nínú ilé ayé tá a wà yìí, àjòjì ni wá. wọ́n rán wa ká wá nájà ni. ọjọ́ kan ni wọ́n ó sì pè wá ká wá ṣírò, ká wá jíyìn iṣẹ́ tá a ṣe. iṣẹ́ wo la jẹ́ nígbà tá a bá yọjú sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa tó pè wá? ṣé ẹ gbàgbé pé fìlẹ̀ ayé ilẹ̀ lọ́jọ́ kan? ǹjẹ́ à ń tún ìgbésẹ̀ ọ̀run yín ṣe? ẹ lọ́nà wo lẹ́gbà tẹ́ fi tún ṣe? ìwà pípé, ìwà mímọ́, ká sin Ọlọ́run bá a bá ṣe mọ̀ ọ́ sìn. bó bá jẹ́ mùsùlùmí lẹ́yìn, ẹ sìn bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ọ́ sìn. bó bá jẹ́ kìrìsìtẹ́nì lẹ́yìn, ẹ sìn bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ọ́ sìn. ìwà mímọ́, gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé láti bá Ọlọ́run rìn, torí kò sí ẹni tó mọ ìgbà àti àkókò. eléyìí tí wọn ò ní ká síwọ́ ọṣẹ, níbo la yọjú sí o? àjòjì ni wá o, mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ bẹ́ẹ̀. ẹ máa fi sọ́kàn àyà yín nígbà gbogbo wípé ibi tí mo wà yìí, kódà kẹ́ ẹ wà nílùú abínibí yín gan, kẹ́ ẹ wà lórílẹ̀‐èdè yín, ẹ mọ̀ pé àjòjì ni yín, torí pé ẹ ṣíwọ́ ọṣẹ́ lọ́jọ́ kan, wọn ó sì pè yín kẹ́ ẹ wá sírò iṣẹ́ yín, níbo lẹ́ yọjú sí. ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ o láti tún lé wa lọ́rùn ṣe. ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ o láti tún lé wa láyé ṣe. pàápàá jùlọ ẹ̀yin akẹgbẹ́ mi tá a jọ jẹ́ àjòjì lórílẹ̀‐èdè ibòmíì, ẹ jẹ́ á rántí ilé, ká fi nǹkan ránṣẹ́ sílé o. ó tán lẹ́nu, ó kù lábala tibẹ̀. ẹ jẹ́ á lọ sí ìpele tá a ti ń ka lítírésọ̀ Yorùbá, ibi tá a ti dánu dúró ní ìjẹjọ́. ẹ má gbàgbé, bá a ti ń ṣe ètò yìí náà lẹ́ ń wò mí káàkiri àgbáyé níbikíbi tẹ́ ẹ ti ń wò mí. mo sì bẹ̀ yín, ẹ bá mi fún kó kárí ilé kó kárí oko. ó ti ní ìtumọ̀ tá a fẹ́ kó ní, àbí nígbà tá a bá ń ṣètò tí wọ́n ń wò káàkiri àwọn orílẹ̀-èdè
kì í ṣèmi o, ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ ni, ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ tèmi dúró de ọlọ́sìnsìn torí pé ẹ bá mi fọ́n káàkiri ni, ẹ tún fọ́n tèyí náà káàkiri. Ọ̀rọ̀ tá a sọ̀n kó nítumọ̀ sí gbogbo àwọn tó bá gbọ́ èdè tí à ń sọ. Ẹ jẹ́ a lọ ka lítírésọ̀ Yorùbá. Ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ oníwé tá ń kàṣẹ rí, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ iṣẹ́ tó ń fọhùn lẹ́yìn ikú, òun náà ni ìwé náà. Ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá? Àwọn ògbójú ọdẹ wọ́n ti mórí lé igbó irúnmọlẹ̀. Ẹ jẹ́ ń padà sẹ́yìn díẹ̀ ibi tá a ti dánu dúró ká wá ju gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ká tẹ̀síwájú. Ó yá o, ẹ jẹ́ á lọ. Elégbèdè ọdẹ ju ọwọ́ sí i, ó ní kí ó dúró. Nígbà tí ó sì pẹ́ díẹ̀, àrètí elégbèdè ọdẹ pàápàá yìnbọn sí ọ̀kan nínú àwọn ẹyẹ náà tí ó sì pa á. Ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́ nù. Ibẹ̀ náà láti tẹ̀síwájú fún ti alẹ́ yìí. N kò fẹ́ kí ẹ gbàgbé pé ó ń gbọ́ èdè ẹyẹ. Àṣé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni ó ń gbọ́ nígbà tí ó fi juwọ́ sí Kàkó kí ó dáwọ́ ìbọn rẹ̀ dúró. Ọ̀kan nínú àwọn ẹyẹ náà, èyí tí òun pàápàá wá pa ní ìkẹyìn, ó ń sọ fún èkejì rẹ̀ pé Kàkó, Kàkó ni ó kó ìyọnu bá wa nítorí obìnrin aláìṣẹ̀ tí ó pa ní igbó ńlá ní Ìjelò tí ó sì ké igbe lọ sí ọ̀run. Ẹyẹ náà sì sọ pẹ̀lú pé bí kò bá jẹ́ pé a pa òun, a fi òun rúbọ láti ṣe ètùtù ẹ̀ṣẹ̀ wa, burúkú tí Kàkó ṣe nì, inú Ọlọ́run kò ní dùn sí wa o, àti wípé a kò ní lè yọ nínú ìhámọ́ tí a wà láéláé. Eléyìí náà ni ó mú kí elégbèdè ọdẹ kí ó pa ẹyẹ náà. Gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ wa, a mú ẹyẹ yìí, a sì la inú rẹ̀, a bu epo sí i, a sì gbé sínú àpáàdì kékeré kan. Báyìí ni a gbé lọ sí ìdí igi ńlá kan tí ó ń bẹ lẹ́bàá ọ̀dọ̀ wa. Inú Ọlọ́run dùn pé a ronúpìwàdà. Kì í ṣe ẹbọ tí a rú náà ni ó kúkú fà á, ṣùgbọ́n nítorí pé ó mọ̀ pé ìbáṣe àìní òye jù bẹ́ẹ̀ lọ ni, a sì bá ojú rere rẹ̀ pàdé. Báyìí ni Ọlọ́run síjú àánú wò wá. Kò pẹ́ lẹ́yìn èyí nì, nígbà tí èrò kan dédé sọ sí mi nínú. Mo rántí obìnrin tí ó yọ mí ní ìtìmọ́ àgbákò níjelò. Mo sì mú tùràrí nínú àpò mi. Mo dá iná, mo dà á sínú rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí í jó. Mo pè é kí ó tilẹ̀ jáde. Mo pa itú tí ọdẹ pa. Láìpẹ́ ó yọ láti inú ilẹ̀ lọ́kánkán. Mo sì wí fún àwọn ẹlẹgbẹ́ mi báyìí wípé wo obìnrin nì, obìnrin tí ó yọ mí ní àtìmọ́ àgbákò ló ń bọ̀ ni, ìrànlọ́wọ́ ni orúkọ rẹ̀ ń jẹ́. Nígbà tí òun náà sì súnmọ́ mi, ó ní àkàrà oògùn, àkàrà oògùn. Èmi nìyí, èéṣe tí ìwọ fi pè mí? Èmi náà sì kó ẹjọ́ ba ilẹ̀. Mo rò fún bí ìyọnu ńlá ti dé bá wa tí a kò lè yọ nínú ìhámọ́ tí a wà láàrin odidi ọjọ́ mẹ́ta, àti bí elégbèdè ọdẹ tí ó gbọ́ ọ̀rọ̀ àwọn ẹyẹ méjì kan tí ó ń sọ ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, àti pé nítorí èyí náà ni mo ṣe pè é tilẹ̀ jáde wá kí ó bá lè gbìyànjú yọ wá nínú ìhámọ́ náà. Ìrànlọ́wọ́ fi etí sí i. Ó gbọ́ gbogbo ohun tí mo sọ. Bí mo sì ti parí ọ̀rọ̀ mi tán, ó wí fún wa pé kí a tẹ̀lé òun. A sì tẹ̀lé. Gbogbo igi tí ó ti yí wa ká bẹ̀rẹ̀ sí yà kúrò lójú ọ̀nà wa. Bí gbogbo wa sì ti ń kọjá lọ, láìpẹ́ a tún jáde sí ojú ọ̀nà òkè Láńgbòdo. Níwájú ó sì padà, ó ń bá ìrìnkèrindò rẹ̀ lọ. Tó, a kò rìn jìnnà jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn èyí tí ilẹ̀ fi ṣú, tí a sùn, ẹ̀lúlù ké hàì. Ní òwúrọ̀ ọjọ́ kejì ni a sì fi ẹsẹ̀ wa sí ọ̀nà tí à ń lọ. A kò sì tètè rí ìyọnu kan
bí kò ṣe ìgbà tí ó di déédé aago 10:30 tí a rí ọkùnrin kan níwájú wa, orúkọ ẹni tí ń jẹ́ ẹ̀rù. Ẹ̀rù tí ó lágbára púpọ̀ ni o. Nígbà tí a rí ọkùnrin yìí, àyà wa já nítorí orí mẹ́rin ni ó ní. Orí kan dàbí orí ènìyàn, ó kọjú sí ìlà oòrùn. Ìkejì dàbí orí kìnìún tí ó bá níbùbá, ó kọjú sí ìwọ̀ oòrùn. Ìkẹta, ó dàbí orí ejò ńlá tí ó ń yọ ahọ́n lẹ́nu lébélébé tí ó sì ń pọ oró jáde, èyí ní ń wo ìhà gúúsù. Ìkẹrin, tí ó sì dàbí orí ẹja olóró, ẹnu ẹni tí iná ńlá ti ń jáde, ó ń wo apá àríwá. Onírúurú ejò ni ó yí ọrùn ọkùnrin yìí pò. Ọ̀pọ̀lọpọ̀ àkekèé sì fi èjìká rẹ̀ ṣe ilé, bẹ́ẹ̀ ni irun bò ó lára bí aṣọ. Àwọn oyin àti agbọ́n ní ọ̀ká ìmọye ń fò yí káàkiri, òun a sì máa fi ọwọ́ pa wọ́n bí ó bá ti rìn lọ. Bí ó ti ń bọ̀ ni atẹ́gùn ńlá bẹ̀rẹ̀ sí fẹ́, tí gbogbo igbó sì ń pariwo. Àwọn igi àti ọ̀pẹ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké wípé ẹ̀rù ń bọ̀ wá o sí orí àwọn ọmọ aláìgbọràn. Idà ọwọ́ Ọlọ́run ni òun ń ṣe o láti gé àwọn olórí kunkun kúrò, kí wọn kí ó má bàa di àbàwọ́n sínú ayé. Ohun ìjìyà ńlá ni ọkùnrin náà jẹ́. Nígbà tí ó sì rí wa, ó dúró, ó ń wò wá. Kàkó àti elégbè ọdẹ sì súnmọ́ láti bá jà, ṣùgbọ́n wọn kò lè dé ọ̀dọ̀ rẹ̀ títí oyin àti agbọ́n fi lé wọn padà. Wọ́n gbìyànjú ní oríṣiríṣi ìgbà, ṣùgbọ́n kò ṣeé ṣe. Ẹ̀fòyẹ́ ta ọfà rẹ̀ sí, ṣùgbọ́n kò rán. Olúkúlùkù wa sì pa gbogbo tá a ní lọ́kàn láti ṣe sí, ṣùgbọ́n kò rán o. Ní ìkẹyìn ni Ìmọ́dòye sọ fún Olóyìnyọ̀ pé kí ó kọrin arò sí i, kí ó má ṣe kọ orin èyí tí iná yóò fi máa yọ o, tàbí tí èéfín yóò fi máa rú, ṣùgbọ́n kí ó kọ orin àánú tí ọkùnrin náà yóò fi lè ronú nípa wa, tí àánú wa yóò sì ṣe. Olóyìnyọ̀ ṣe bí Ìmọ́dòye ti wí o. Ó bẹ̀rẹ̀ sí ní kọ orin. Ó sọ bí Ọlọ́run ti ṣe ẹ̀dá ayé òun ọ̀run, tí Ọlọ́run sì fẹ́ràn àwọn ènìyàn tó bẹ́ẹ̀ tí òun pàápàá fi ń bẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí ọ̀rẹ́, tí ó sì fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ó lé àwọn èèyàn kúrò níwájú Ọlọ́run, tí gbogbo ènìyàn sì bẹ̀rẹ̀ sí sá fún ẹ̀ṣẹ̀ nítorí ohun búburú ni, àti bí ẹni tí ó bá ń di ẹnìkejì rẹ̀ lọ́wọ́ ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, pàápàá tí Ọlọ́run sì fi yé wa pé ó yẹ kí a so ọlọ mọ́ irú ẹni bẹ́ẹ̀ lọ́rùn, kí a gbé sọ sínú òkun, àti bí ìrìn àjò wa sì ti jẹ́, nítorí a ti ṣe ìlú wa ní rere, èyí tí inú Ọlọ́run dùn sí jọjọ. Ó sì tún kọrin nípa ọ̀pọ̀lọpọ̀ ìyà tí ó ti jẹ wá sẹ́yìn, irú èyí tí ojú wa kò tíì rí rí, tó bẹ́ẹ̀ bí ìdìnà kan bá tún ti dé tí ó fi jẹ́ pé Ọlọ́run ọba nìkan ni ó ń yọni. Ẹ jẹ́ ká dúró níbí fún ti alẹ́ yìí. Ibi tá a ti dúró yìí lágbára lọ́wọ́ Elédùmarè, òun láti tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ. Yálà ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, tàbí ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà mí, tàbí ẹ̀yin ní ìnáwó tó fẹjú tẹ́ ẹ wá fẹ́ ká fi ìrírí bá yín darí ètò ní èdè Yorùbá àti èdè òyìnbó, tàbí pé ẹ fẹ́ ká ṣe àyàn ògbìfọ̀ fún yín, tàbí ká bá yín ṣe àtúpalẹ̀ èdè òyìnbó sí Yorùbá tàbí Yorùbá sóyìnbó, mo ti sọ fún yín nọ́mbà tẹ́ ẹ pè mí sí lẹ́ ń wò lójú ìwòran yín, +1 202 380 8501. Lágbára lọ́wọ́ Elédùmarè àní súra wa. Bẹ́ẹ̀ bá dé YouTube ẹ bá wa ń bẹ̀ @Kọ́lá Ládòkè, K ní ńlá lẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀, K-Ọ́-Lí-Á, ẹ wà á kọ Ládòkè papọ̀ mọ́ Líhádíókéyí, ẹ̀kọ́ papọ̀ báwọn ketekete lẹ́ẹ̀mọ́ wò wá. Ẹ tún subscribe níbẹ̀ hàn, ẹ darapọ̀ mọ́ wa, kò ná yín ní nǹkan kan o ju pé kẹ́ẹ̀kan gbégbèsè. Àní dààmú títí ọjọ́ mẹ́jọ tá a tó jọ láǹfààní
láti pàdé ara wa. Ẹ bá mi fún ètò yìí kó kárí ilé kó kárí oko. Ẹ jẹ́ kí gbogbo wa ní lọ́kàn wípé àwa ò ní gbà kéde Yorùbá, ìṣe àti àṣà wa kó parun torí àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn. Ẹ má gbàgbé o, àjòjì ni yín níbi tẹ́ ẹ wà. Lágbára lọ́wọ́ Elédùmarè, a nípàdé ayọ̀ lọ́jọ́ mẹ́jọ. Tiyín ní tòótọ́, Ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ire o.